Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lórí ọ̀rọ̀ Lawani. Eléyìí tí bàbá Lagbeni, ìyẹn àfáà Lagbeni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo tún wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú tí wọ́n kéwú lọ́dọ̀ àfáà Lagbeni táwọn náà ń jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Lawani lọ́wọ́lọ́wọ́. Àníyàn téèyàn bá fi sọ̀rọ̀ ó ṣe pàtàkì lórí nǹkan. Àníyàn wo ni àfáà Lagbeni fi sọ̀rọ̀ Lawani eléyìí tí ń bẹ lórí wa yìí? Inna li kalama kasami fala buda min takiwimihi bi ta'ammuli qabla romuyi hatta yakuna musiban. Ọ̀rọ̀ sísọ tẹ́ ń wò yìí ó dà gẹ́gẹ́ bí ọfà ni. Fala buda min takiwimihi, kò sí tó burú níbi kéèyàn tọ́ dáadáa, kéèyàn ó sunbi tó fẹ́ ta nǹkan mọ́ pẹ̀lú èrò, kéèyàn ó ronú jinlẹ̀ dáadáa, èròǹgbà tó dáa. Qabla romuyi, kéèyàn tó ta ọfà yẹn. Ọ̀rọ̀ ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ o gbọ́dọ̀ kọ́kọ́ pe làákàyè rẹ wálé, kó pe làákàyè rẹ jókòó pé tí mo fẹ́ sọ yìí ṣé n tó máa bú mi ní àbí tí ò ní bú mi, ṣé n tó máa sọ mí ló kọrin ní àbí tí ò ní sọ mí ló kọrin, ṣé n tó máa dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ní àbí tí ò ní dá wàhálà ẹ̀sìn sílẹ̀, kéèyàn ó tó sọ. Àníyàn wo ni bàbá Lagbeni fi sọ̀rọ̀ tí wọ́n sọ? Ǹjẹ́ àníyàn tó dáa ni àbáníyàn tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó? Téèyàn bá ti fi àníyàn tó dáa sọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ kalẹ̀, àwọn bàbá wọ́n yá yìí púpọ̀. Àyákùn lọ bàbá dáadáa, mo kí ẹkùjọ́ mẹ́ta sà. Ọ̀gá mi àgbàlagbà ni ọwọ́ méjì fẹ́yìn kan ẹ̀rọ̀zà. Bàbá kájú ẹ̀ bàbá aláníyàn rẹ̀, ẹni tí kò fẹ́ kí Islam ó bàjẹ́, alátúnṣe ni bàbá kájú ẹ̀. Kò ní bàjẹ́ fún yín o, ìgbésí ayé yín ó máa dáa ni ó máa tuntun sí pẹ̀lú ògo Ọlọ́run, kọ́lọ́run wọlé àníyàn dáadáa tẹ́ ní. Lórí ọ̀rọ̀ tí mo ń bá lọ pẹ̀lú àníyàn wo ló so mọ́ ọ̀rọ̀ Lawani tí bàbá Lagbeni sọ pẹ̀lú ẹ̀rí. Mo kó àwọn ẹ̀rí kan wá, ṣùgbọ́n nínú ẹ̀rí tí mo mú wálé ní díẹ̀ nínú àwọn ẹ̀rí yẹn ni máa sọ. Bàbá Lagbeni láwọn fẹ́ jáde tán lórí ọ̀rọ̀ Lawani, àwa náà fẹ́ ká máa jáde káà náà máa fún wa ní àwọn ẹ̀rí. Ṣùgbọ́n lẹ́ni àníyàn wo ni bàbá Lagbeni ní lórí ọ̀rọ̀ Lawani tí wọ́n sọ? Ìgbé ọ̀rọ̀ kalẹ̀ yóò máa júwe irú àníyàn tí ẹni tí ń sọ̀rọ̀ tó ní lórí ọ̀rọ̀ tó ń sọ. Ẹ̀yin náà kọ́kọ́ wo bí bàbá ti gbé ọ̀rọ̀ kalẹ̀. Ẹni tó bá wé Lawani tó wá tóbi ẹ wá máa wá ṣé Lawani tóbi jù lọ ni àbọ̀n ló tóbi jù Lawani lọ, pé ǹtẹ́ yóò fi wá máa wé Lawani bí ọ̀pá gójì ọ̀pá yóò ti máa ṣe nǹkan míì bí àwọn nǹkan wo wọ́n ń sọ̀rọ̀ yẹn. Tàkírù ni bàbá Lagbeni fi ń sọ̀rọ̀. Tàkírù wọ́n fẹ́ kán lọ tún ahọ́n yẹn ṣe. Mi ń wá láti wá bú ẹnì kẹ́kẹ́, mi sì wá láti wá bú wọn, ṣùgbọ́n tí ọ̀nà táwọn náà gbà gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ kódà kò jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe, ọ̀rọ̀ tí wọ́n sọ, èyí tí wọ́n sọ̀rọ̀ lé lórí dáa, ọ̀nà tí wọ́n gbàgbé kalẹ̀ ò dáa. Tàkírù ni bàbá Lagbeni fi sọ̀rọ̀ yẹn. Kí là ń pè ní tàkírù? Kéèyàn fẹnu ẹnu yẹpẹrẹ kéèyàn ó fi sọ̀rọ̀. Tẹ́ ẹ bá ti fẹnu yẹpẹrẹ sọ̀rọ̀, àwọn tí wọ́n jẹ́ olóye onímímọ̀ wọ́n á gbọ́ yé ju bẹ́ẹ̀ sí sọ lọ. Bàbá Lagbeni wá sọ̀rọ̀ Lawani ní tàkírù. Ṣé súnà wá ní ká sọ̀rọ̀ Lawani, ká sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ní tàkírù? Kìí ṣe súnà. Torí pé ẹni ó bá jẹ́ àáfàá súnà kò ní sọ ọ̀rọ̀ in tí Ànábì ṣe ní tàkírù ní ti yẹpẹrẹ. Kí là ń pè ní súnà?
súnà tá ń sọ yìí àníwá òun súnà ó pín sí bí mẹ́ta ní àwọn àníwá òun súnà a ní súnà tún kọ̀ọ̀líyà a ní súnà tún fìhìlíyà a sì ní súnà tún tẹ̀kìrìríyà kí ni súnà tún kọ̀ọ̀líyà ó náà ni àwọn ọ̀rọ̀ tí ànábì Muhammad sọ nínú rẹ̀ ni pé bí ká sọ pé innamal a'malu binniyat ṣe rí pé súnà àwọn àdísì ànábì ni súnà ni pé ká láníyàn dáadáa kéèyàn láníyàn rẹ̀ pé innamal a'malu binniyat pé gbogbo sẹ́tẹ̀ èèyàn ń ṣe o pẹ̀lú àníyàn ni súnà tún kọ̀ọ̀líyà nìyẹn ọ̀rọ̀ tánàbì sọ tó di iṣẹ́ mọ́ wọn lọ́wọ́ súnà ni ká tẹ̀lé irú ọ̀rọ̀ báwọn ká máa ṣe ká gbọ́rọ̀ yẹ ká sì máa lò ó ní súnà tún kọ̀ọ̀líyà súnàtún fìlíyà súnà eléyìí tó jẹ́ súnà ànábì tá a tún máa tẹ̀lé tá a máa lò tá a máa ṣe ó ní súnà ànábì eléyìí tó jẹ́ pé ànábì fara ṣe bí ìran kíkí ààwẹ̀ gbígbà sàká yíyọ ájì ṣíṣe àti láwàní wíwé súnà tún fìlíyà ní láwàní wíwé súnà tún fìlíyà oníláwàní wíwé nínú ìṣesí ìntànàbì ṣe táàrí tó ṣe táwọn èèyàn bá wá ń ṣe ẹ̀ṣẹ̀ mẹ́mẹ́ ṣé táwọn èèyàn bá ṣe sóléèwọ̀ ṣé táwọn èèyàn bá ṣe wọ́n ti jẹ̀bi sunnatun fìlíyà oníláwàní ànábì ṣe ànábì wí láwàní àbí òwì láwàní ẹni ọba wa ti gbé tó bá wá ń sọ irú ọ̀rọ̀ láwàní yìí tó bá wá ń sọ lẹ́nu tí ọ̀dá tó ń sọ lẹ́nu àbùkù tó ń sọ lẹ́nu yẹpẹrẹ sáàfáà súnà lápẹrú ẹni ni àbírú orúkọ nípo láfẹ́ búrú ẹni ẹ torí pé òsèlá Muhammad ẹjẹ́ àlọ́wọ́ suratu Ali Imran ní verse 31 anábì jẹ́ kó yọ pé in kuntum tuhibbuna kuli in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run ọba sọ́nà Al-Qur'ani pé kúlí ìrí anábì sọ fún wọn pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ràn ọlọ́run fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì Muhammad ọ̀nà wọn láwọ̀ àgbà tẹ̀lé ànábì Muhammad nípa ìṣe àtẹ̀lé ànábì Muhammad